Africa Content TV. Ẹ̀sìn mọ́kànlá èmi ọmọ ní ṣáláì mọ́ ẹ̀ o. Táwọn tó bá dé bẹ̀rẹ̀ sí fẹ́ ṣe. Ìwọ̀n lọ́wọ́ yàtọ̀ lọ́wọ́. Wọ́n máa dé kò sí ẹ̀rọ amágbogbo. Àtàwọn tó fi mọ̀ ní wọ́n kọ́ wọlé. Àwọn méjèèjì ń sáwọn lè lọ́wọ́. Àwọn yẹn sáwọn lè lọ́wọ́. Àwọn méjèèjì ń sáwọn lè lọ́wọ́. Àwọn tí mo wí yẹn sáwọn lè lọ́wọ́. Àwọn méjèèjì sáwọn lè lọ́wọ́. Gbogbo èèyàn tó lè fọ̀rọ̀ bí ẹ ṣe ń wò. Gbogbo èèyàn tó lè fọ̀rọ̀ bí ẹ ṣe ń wò. Gbogbo èèyàn tó lè fọ̀rọ̀ bí ẹ ṣe ń wò. Adúgbò ẹ ṣe gan. Gbogbo ẹ̀yin kẹ́ni bàbá ní ẹ̀ka rẹ̀ o. Gbogbo ẹ̀yin kẹ́ni bàbá ní ẹ̀ṣẹ̀ o. Gbogbo ẹ̀yin kẹ́ni bàbá ní ẹ̀ṣẹ̀ o. Ọ̀rọ̀ yìí ti yẹra. Gbogbo ẹ̀yin kẹ́ni bàbá ní ẹ̀ṣẹ̀ o. Gbogbo ẹ̀yin kẹ́ni bàbá ní ẹ̀ṣẹ̀ o. Gbogbo ẹ̀yin kẹ́ni bàbá ní ẹ̀ṣẹ̀ o. Ọ̀rọ̀ yìí ti yẹra. Àlàwọ̀ fẹ́ ká wá sáyé láàrin kan dámú. Káàmù máa rí gbèsè o. Àròwọ̀ fẹ́ ká dàbí ètò. Ṣé lórí àpáta táyé orí pa ẹ̀? Lúni, àwọn ìfún mi, ó tó dání, ìyẹn bàbá ẹ̀kẹ́. Àti mo rí ọwọ́ tẹ̀ gbé. Àti mọ̀ ọ̀dọ́ ọwọ́ tẹ gbé, mo ti mọ̀ ọ̀dọ́ ọwọ́ tẹ gbé, làrá tó ṣe sí láàárọ̀. Gbogbo ẹ̀yin kẹ́ni bàbá ní ẹ̀kẹ́ òmò. Gbogbo ẹ̀yin àgbàdo sí ẹ̀dá ẹ̀ṣẹ̀ òmò. Gbogbo ẹ̀yin kẹ́ni bàbá ní ẹ̀ṣẹ̀ òmò. Ọ̀rọ̀ yìí ti yẹra. Àwọn kan tutù kùtù, ọ̀sẹ̀ bẹ́ẹ̀ náà máa ga. Wọ́n lè ní onígbà. Wọ́n lè ní oníṣègùn, wọ́n ti lọ kálùkù àjọ síbẹ̀síbẹ̀, síbẹ̀síbẹ̀ kò tí ń jẹ lọ, síbẹ̀síbẹ̀ kò tí ń dá sí ẹ̀ṣẹ̀ o. Gbogbo ẹ̀yin kẹ́ni bàbá ní ẹ̀ṣẹ̀ o. Gbogbo ẹ̀yin àgbàgbọ́ sí ẹ̀dá ẹ̀ṣẹ̀ o. Ọ̀rọ̀ yìí ti yé wa. Ilé wa la wà, ìlú wa la wà. Wọ́n débẹ̀, ilé wa la wà. Ẹ̀sáré ni wàá lù wá. Àwa ṣáadé, ìlú wa ṣáadá wà yìí. Ibẹ̀ láti àgbà síbẹ̀ náà bí wá sí. Ẹ̀sáré ni wàá lù wá. Àbábá mẹ́ta wa náà ni. Àjọ ní Nàìjíríà ni. Ṣé tiẹ̀ kì í ṣe tèmi? Láti ẹ̀mọ̀. Ìgbà oṣù ìjà kìrìkì yóò já ìjà kìrìkì yóò já. Lóbi sí mẹ́mú ni o, yóò mẹ́mú ní mẹ́mú ni yóò mẹ́mú. Dànsù ìjà kìrìkì yóò já ìjà kìrìkì yóò já. Lóbi sí mẹ́mú ni o, yóò mẹ́mú ní mẹ́mú ni yóò mẹ́mú. Tóbi kí wọ́n tún kára mi wọ́n bẹ̀ ọ́. Kára mi wọ́n bẹ̀ ọ́. Ebi kí wọ́n tún kára mi wọ́n bẹ̀ ọ́. Ọmọ ìwọ ló gbé lánàá. Ó ti bá dọ̀dí. Ó tún parí sọ́nà. Ìyẹn ní mọ́kànlá gbogbo nǹkan níwọ̀n ni o. Ọjà mẹ́ta ní.
Ọjà máa jẹ́ ní eré ìṣòwò ìyàwó ṣẹ́bí. Èmi sánà ọkùnrin kan o, ẹ̀bùn lọ́wọ́ kíkọ́ ọ̀gbẹ̀rẹ̀. Ọjà máa jẹ́ ní èmi sánà tó pọ̀. Ọmọ ṣẹ́bí ló náà bá ní ẹ̀ máa pa. Ìtumọ̀ jẹ́ ó ní mi nìkan sọ̀rọ̀ wọn nígbà. Ọjà tí mo ń sẹ́ ẹ̀. Ó ní mi nìkan ọmọ ṣe òdìbẹ́. Ọjà àjò nígbà ó lò. Ọjà máa jẹ́ bí ìgbà oṣù tí ó ń sọ ọmọ ọmọ àgbà ọmọ ìwúlẹ́wẹ́ ọ̀. Kì í ṣe gbogbo oníṣẹ́ tó ti jẹ́ lókèrè. Ẹni ọjà bá jẹ́ bàbá ní ẹ̀sùn mu. Ó bẹ̀rẹ̀ máa bí wọ́n ní máa ṣe nínú bí èsì ìgbà. Ọjà jẹ́ mi náà. Gbogbo ọjọ́ jáde lórí. Ọjọ́ ọjọ́ jáde lórí ìbáyọ̀. Ọjọ́ ọjọ́ ní sáìnì yára o. Àwọn ọjọ́ jáde nínú oṣù gbà. Nítorí ẹ̀dùn ọ̀yọ́, àfikún ọba ìgbà. Lọ́kọ̀ dára mọ́, wọ́n lè ṣe ìgbé ọmọ ṣe ìgbé wọn. Kèdè ní mẹ́ta ọ̀lẹ́jẹ́ ní ṣiṣẹ́. Ọtí lè ọjà máa jẹ́ ní bàbá ní ẹ̀dùn ìpèrí yóò. Ọmọkùnrin wá sí ọ̀rẹ́ lórí. Fún tí wọ́n gbàgbọ́. Ìbàdàn lórí àwẹ̀. Ibi ẹbí mi sí rírì. Pátákó ibi dá ẹbí mi sí ẹ̀wá. Ibi dá ẹbí mi sí rè. Adébá náà bá ṣe ibo ìyẹn ìsìnkú wọn ti ṣe dáadáa. Wọ́n ò ṣe lálá jọ́sọ̀ kíkó. Mo ṣe kékeré gbọ́dọ̀ kọ́ra sí ibi gbọ́. Mo lábírí ẹ̀sùn ibi gbọ́. Mo gbọ́dọ̀ ní bá ń jẹ́ ilé ìsìnkú bàbá sáré kí n pé ní ọ̀run. Mo gbọ́ bára mi ní gbọ́dọ̀ ìwàsí. Ó wọ́n sáré lórí ìsà nígbà wo. Mo gbọ́ tó sí ìlà.
Lórí dúdú ní ẹ̀ka tẹ̀wẹ̀tẹ̀. Àdìgbò àgbàlẹ̀ máa tẹ̀lé jẹ́ bàbá ní ẹ̀sùn òkú bí ọkọ. Gbogbo ti bẹ̀rẹ̀ sí ọmọ lọ́mọ. Gbogbo tọmọ mi. Ọmọ sọ́bí ní kẹ́kẹ́ àtọmọ ọmọ náà sí. Ọmọ lẹ́gbẹ̀ẹ́ Yusufu. Kéèké wọn ti dáhùn sí ìgbà ìgbéga tèmi náà nígbà sí. Ebi bá lọ́wọ́ yìí, inú gbogbo ní ti gbà, ibi tí pàdé yìí, ọkọ̀ mọ́tò lọ́pọ̀, ibi tí pàdé yìí, inú ẹlẹ́yẹ bàbá oníyèsí wò kò bí bá. Wọ́n máa sọ̀rọ̀ olówó Nìbàdàn ọmọ ṣe èyí dáná. Olówó bá máa kà inú ilé. Ikọ̀ ọ̀. Ọmọ sọ̀rọ̀ náṣọ́nà nílẹ̀ yóò abẹ́ lọ́wọ́ yìí. Ó náà ń tẹ́lá kà ikọ̀ nìyẹn. Ọmọ sọ̀rọ̀ ọmọ ìgbẹ́ ní Ìbàdàn láàkà wọn lẹ́nu kan. Ọmọ sọ̀rọ̀ oníṣòwò Nìbàdàn láàkà wọn dé ìkànnì kan. Ọmọ sọ pé sọ̀rọ̀ tó ń lọ Nìbàdàn ògbóye ká. Láàkà wọn. Wọ́n tó sẹ́ǹtì, bóyá wọ́n tó fẹ́, wọ́n kà wọ́n, wọ́n máa ń ṣe ẹ̀rọ wọ́n rẹ̀ sí iná. Kí ló dé? Bọ́lá wọn kọ ní bíbí. Bẹ́ẹ̀ bá fọ ẹ̀jẹ̀ sí lóògùn. Bẹ́ẹ̀ bá lọ̀tẹ̀. Ibo ní oṣù tó wọ́n tó wà dáadáa. Wọ́n á ní bíbá àtọ̀ òun dáre ẹ̀rọ sí ọ̀pọ̀lọ wọn. Wọ́n ní bàbá yóò sí fún ọ̀pọ̀lọ wọn. Bá ti láti ṣe ìgbẹ́ ti lè 40 years, ìgbẹ́ ti lè 50, bá lè 60, lọ́wọ́ gbogbo ní Yéṣu wò bẹ́ẹ̀ náà sí. Èdè sọ pé wọ́n sọ lọ, but awẹ́ gbogbo wọn sáré, ìyẹn náà gbọ́dọ̀ ní ọmọ ṣe ìgbà ọ̀rọ̀ sí ní ọjọ́. Gbogbo ọmọ tó. Bóyá dáadáa bá yé lọ sókè ló fà nínú. Ṣé owó tí a bá fẹ́ fún ìbámu orí Yéṣu lè fi ìgbìmọ̀ àṣẹ para? Àbí kí máa ń jọjà? Àbí tó kí n bá bá ní ìrọ́pò wọn, ẹ̀yin náà ọ̀rẹ́ máa fún mi. Báwo bá mi ṣe dáadáa? Ẹ kí wọn yín wá. Bẹ́ẹ̀ ni, báwo ní Yéṣu lè bá yẹn wá bí? Ṣòtítọ́ Yéṣu lè fẹ́ ojú ọlọ́. Ọba kí ni a ṣe òtítọ́ Yéṣu lè fẹ́ ojú ọlọ́. Ààrẹ òtítọ́ ọ̀dọ́gbẹ̀ ènìyàn ó ti lọ́wọ́ bá ìgbà nínú òtítọ́ agbẹ́bìnrin kọ́ sí òtítọ́ ọmọ wo èmi gbé òkú ẹ̀ alátiṣe bá ti ṣe yàrá rẹ̀. Torí ètí tó àtọ́lá náà bẹ̀rẹ̀ ó ti gbé mi lòdì ìwọ̀n gbígbẹ́. Ọ̀gbẹ́ ìgbọ́tọ́ oye tó wà nílẹ̀ ẹ̀kọ́ lẹ́nu. Ẹ bá ti ṣe tán ó ti máa fún mi tó àwọn ti ẹ̀ ọ́. Táyé lèrè dání ọlọ́ọ̀lá ó ti òní dání. Ṣòtítọ́ ó ti lè fi òkú ọ̀rẹ́ sí i. Thank you.
Sunday, bàbá Sadé wọn bọ̀ tó yẹ kí wọ́n
Bye now.